kábíyèsí ọba Ọ̀yọ́láwa o òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà a ti wà lọ́yọ̀ live and direct Igbade ọba wa ọba Abimbola Akeem Owoade the newest Alaafin Ọ̀yọ́ ló ń pè bí àti dọ́yọ̀ àti balẹ̀ gòdè sọ́yọ̀ Ọ̀yọ́láwa yìí o you see ọ̀la ó máa make sense gan lọ́la àwọn olórin oríṣiríṣi ló máa wà bí lọ́la ṣẹ́sírì iwájú ààfin la wà báyìí Ọ̀yọ́láwa àti ìràlọ́. ilá ti rí ilá kó ikà ti rí wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ fún nǹkan só ti rí pé ìwọ̀ ti rí pẹ́já ikà ti rí pàkàpàkà polówó òkò ti rí mọ́wò ọmọdé ọ̀bà gbàjẹun títí rí ní ìtìrí Ọ̀yọ́ lé téńté Ọ̀yọ́ lé téńté Ọ̀yọ́ súpà Ọ̀yọ́ lé téńté. Kí lórúkọ yín? Orúkọ yẹn lè fi láti ẹnu arábìnrin Ọmọwùmí. Ọ̀yọ́ lé téńté ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àti ìwà lọ́yọ́ o ibi Ìgbade kábíyèsí ikú bàbá yèyé ọba Abimbola Akeem Owoade ẹlẹ́wù ẹ̀tù àkọ́kọ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́ àti dọ́yọ̀ báyìí o gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ la máa mú wá sí etí ìgbọ́yín ẹ ṣàrọ̀ra stay tuned gbogbo bí ọ ṣe máa gbé adé fún kábíyèsí lọ́la gbogbo ẹ̀ là ń mú bọ̀ wá sí etí ìgbọ́yín ní ọ̀la òde òní yìí ẹ ti rí Ọ̀yọ́láwa gbogbo ètò ti tò everything ti set ṣe ti rí everything ti set ìlú Ọ̀yọ́ ń dún yùngbàyùngbà àwọn olórin ńláńlá la máa gbé wá lọ́la àwọn bíi Alhaji Saheed Òṣùpá Kúnmi Ayọ̀ Balógun Alhaji Táyé Currency gbogbo wọn ló máa ṣeré lọ́la ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ ń dún yùngbàyùngbà gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáńlá ayé a kú oríire o ṣẹ́tìrì Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹni kọ́ ọkàn èèyàn rìndìnrìndìn kì í jẹ́ Aláàfin Ọ̀yọ́ akíkanjú ńlámọ̀ sáláàfin ọba tiwa àbí gbẹ̀yìn tí ṣèṣe ẹ̀gbọ́n nínú ọmọ odù tó ní ìwà Ọ̀yọ́ ọmọ lọ́rọ̀ lọ́rọ̀ ọmọ lóhùn lóhùn ọmọ olówó ṣẹ̀ǹbáyé ọmọ èjòkè tó tẹ́sí sọ́nà níjù ọmọ ẹ̀sìn jọlá ìjò ọdẹ́dẹ́ ń jọlá ẹ̀sìn Ọ̀yọ́ Aláàfin odò pàṣẹ kẹrẹ mọ́dẹ òru ọmọ Àtìbà lẹ̀ ń gbọ́ káàkiri yẹn ọ̀la gbọ̀ngàn aṣọ nílùú Ọ̀yọ́ lọ́la gbọ̀ngàn aṣọ gbogbo àwọn ládéládé lóyè àwọn bọ̀rọ̀kìnní láàrin ìlú àwọn bọ̀rọ̀kìnní ilẹ̀ Yorùbá gbogbo wọn lọ sí wà sẹpẹsẹpẹ báyìí ní ìlú Ọ̀yọ́ nítorí Ìgbade ọba wa ọba Akeem Owoade ẹlẹ́wù ẹ̀tù àkọ́kọ́ Aláàfin tuntun ní ìlú Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà a tún ti dé o ẹ má ṣàwọ̀rì gbogbo bí gbogbo ètò bá ṣe ń lọ gbogbo ẹ̀ la máa mú wá sétí gbọ̀nyín a ti wà lọ́yọ̀ báyìí àwọn yẹ kẹ́ ẹ mọ̀ náà ẹ stay tuned lọ́la pẹ́pẹ́yẹ máa pọn mọ́ gọ́ngọ́ máa sọ Ọ̀yọ́láwa o Ọ̀yọ́láwa o gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kú oríire. tẹ ní kó gbowó ìlú tẹ ní kó fi ọ̀wà sílẹ̀ àti kó lè bá àdìjà kó lè bá àdápọn ọmọ ọba lè rí jẹ níbẹ̀ ẹ̀yin lẹ́gbàgbọ́ àgbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ ìyá jẹ tí ò sì gbọ́dọ̀ tú dànù ẹ̀yin lọ́mọ ikú tí kò lè pọ̀ márùn táwọn ò gbọ́dọ̀ sí ẹ̀yin lọ́mọ àdábà ilé ọmọ àdábà òde kábíyèsí o. Kábíyèsí fún ọba wa Owoade ọba Abimbola Akeem Abimbola Ọ̀yọ́láwa a sì wà lọ́yọ̀ Ọ̀yọ́láwa níbi Ìgbade ọba Abimbola Akeem Owoade ẹlẹ́wù ẹ̀tù àkọ́kọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ tuntun inú palace la wà báyìí o ibi tí Ìgbade ọba Akeem Owoade ti máa wáyé lọ́la tó ń ṣe ọjọ́ sátidé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo ẹ̀yin ọmọ Odùduwà níbikíbi tí ẹ bá wà ọjọ́ ọ̀la yìí gangan ni o àwọn olórin oríṣiríṣi bíi Alhaji Táyé Currency Kúnmi Ayọ̀ Balógun Alhaji Saheed Òṣùpá àti ọ̀pọ̀ olórin míì
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ṣeré ń bíbà lọ́la níbi ìgbádé ọba wa ọba Abimbola Hakeem Owoade ẹlẹ́wọ̀ ẹ̀tù àkọ́kọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ tuntun. Gbogbo ní tilé tó kó ẹ kàn sí orí ìkànnì ilé ọ̀la, gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ níbí báyìí la máa gbé wá sórí ètò ní ọ̀la. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà, ẹ̀yin ọmọ Aláàfin níbikíbi tẹ́ bá wà ẹ stay tuned. Ọ̀la bẹ́bẹ́ máa lọ, gọ́ngọ́ máa sọ nílùú Ọ̀yọ́ lọ́la. Àti ẹ̀yin Yorùbá, ọmọ Yorùbá àtàtà ní tilé tó kó níbikíbi tẹ́ bá wà ẹ máa gbádùn wa, nítorí pé gbogbo ètò tó bá wáyé níbí báyìí la máa gbé wá sórí ìkànnì lọ́la tí ẹ máa wò. Ṣẹ́sírì gbogbo ètò ti tò, gbogbo nǹkan kò sí, gbogbo kọ́lá dé báyìí kí kábíyèsí gbadé lókun. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin, ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, a ti wà lọ́yọ̀ọ́, a ti wà lọ́yọ̀ọ́ fún ìgbádùn yín. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ la máa fi hàn yín lọ́la. Ó dàbọ̀.